mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa nílé lájò lóko lẹ́yìn odi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbi tó wù káfẹ́fẹ́ ìròyìn yìí kó lè máa fẹ́ dé ojú tẹ̀ fún wa ojú náà ò ní fọ́ etí tẹ̀ fún gbà wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí la ṣe bẹ́ẹ̀ tá a mú wá orúkọ oníròyìn kò yípadà àyànfẹ́ Elédùmarè ni ẹ já dúpẹ́ fún orí ẹ já dúpẹ́ fèjìká tí kò jẹ́ kí aṣọ kó ṣe bẹ́ẹ̀ kó bọ́ lẹ́yìn ọrùn adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí bóyá ẹ̀yin ò mà kí n máa ṣe lálàyé fún yín pé ìfẹ́ tẹ́ ní sí wa náà ló ń gún àwa náà ń kẹ́ṣẹ́ tá a fi ń ṣe bẹ́ẹ̀ tá a fi ń mú lóyìn wá lájà balẹ̀ lópin ìgbà tẹ́yìn ọba ti sọ pé oṣù yín àwa náà ní sọ pé a fẹ́ sinmi lé lórí a máa fún yín lájà balẹ̀ ìròyìn gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lórí ìkànnì yìí ìròyìn fún ti àsìkò yìí lélẹ́yìí ẹja ṣe bẹ́ẹ̀ ká yẹ kókó tí ń bẹ nínú rẹ̀ wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà wà lára àwọn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ìgbéyàwó ọmọ igbákejì Senate President nílẹ̀ yìí ètò wáyé ní mọ́sálásí àpapọ̀ ní Àbújá. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti tẹ bàbá Fìrídì Ọ̀kẹ́rẹ́ kan èyí tó jí ọ̀pọ̀lọpọ̀ aṣọ olówó iyebíye gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Ọdún yìí ń parí lọ Elédùmarè má jẹ́ kí ẹ̀mí wa kó bá ọdún yìí lọ kó sì máa sọ wa nínú ewu gbogbo inú ọdún. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga méjì kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ Kogi. Àfi kọ́lọ́run bá wa dáwọ́ aburú dúró tọkọtaya kan ni wọ́n jóná mọ́lé ní ìpínlẹ̀ Kano. Nínú ìròyìn ti ìdárayá gbajúgbajà olórin Takasúfèé ní Tiwa Savage náà ti fi ohùn léde lórí ìhà tó kọ sí ìgbésí ayé lọ́kọ láyà kí ni tó sọ ẹgbẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ láìpẹ́. Ìròyìn náà rẹ̀ ní kíkún báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà wà lára àwọn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ìgbéyàwó ọmọ igbákejì Senate President ní mọ́sálásí àpapọ̀ tó wáyé ní Àbújá. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ nínú fídíò èyí tí wọ́n fi léde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu Dàda Olúṣẹ́gun tó fi sójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ibẹ̀ ló ti sọ di mọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló mọ̀ ṣe bẹ́ẹ̀ fi òkò kan tó fi pẹyẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú bí ààrẹ ṣe ṣe bẹ́ẹ̀ tó kí jímọ̀ ní mọ́sálásí ńlá èyí tó wà ní olúùlúlẹ̀ yìí ní Àbújá lánàá òde yìí nínú ètò sì tún ti ṣe bẹ́ẹ̀ yàbàrà lọ síbi ayẹyẹ ètò ìgbéyàwó ọmọ ẹni tó jẹ́ igbákejì Senate President ẹ̀yún Barau Jibri èyí tí òun àtọmọ rẹ̀ pẹ̀lú Emir àti Bichi ìyún Nasiru Ado Bayero nínú èyí tí wọ́n ti jọ ní àjọṣepọ̀ bí wọ́n ṣe fi ọmọ ara wọn tí wọ́n fi fúnra wọn ibẹ̀ ni wọ́n ti ṣe àfihàn àwọn fọ́tò èyàn tá a mọ̀ sí fọ́nrán tó jojú gbèsè pẹ̀lú àwọn fídíò oríṣiríṣi nínú ètò ti ṣe àfihàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó péjú pésẹ̀ sára àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà níbi ayẹyẹ ètò ìgbéyàwó ọ̀hún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti tẹ bàbá Fìrídì Ọ̀kẹ́rẹ́ kan èyí tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ aṣọ olówó iyebíye gbé ní ìpínlẹ̀ náà. Bàbá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdullahi Garba ó ní ọwọ́ ti bàbá yìí nínú àlàyé tí ọ̀gá àgbà ọlọ́pàá ìyún kọmíṣánná àwọn agbófinró ti ìpínlẹ̀ Niger tí orúkọ rẹ̀ ń jẹ́ Awulu Damama tó fi léde ní àsìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ di mọ̀ pé ní ọjọ́ 29 nínú oṣù kọkànlá tá a lò lọ yìí ní agbègbè tán pè ní Imrat Junction ní Bọ̀sọ̀ níṣe ni ọwọ́ ba bàbá yun bàbá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdullahi Garba ní inú kẹ̀kẹ́ mọ́rúwá èyí tó ń bọ̀ láti agbègbè tán pè ní Maikunkele sí Bọ̀sọ̀ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní àwọn agbófinró tán bẹ lójú òpópónà tán yẹ ọkọ̀ àti ọ̀kadà pẹ̀lú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí wọ́n yẹ̀ wọ́n wò bá ṣe ń lọ bá ṣe ń bọ̀ ó ní wọ́n dá kẹ̀kẹ́ mọ́lúwá náà dúró nínú ètí èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú kẹ̀kẹ́ ọ̀hún ṣùgbọ́n tán ní ìmọ̀ wípé bàbá Abdullahi Garba ó ní ó ń ṣe ìṣe tó ní ìfura tó sì gba ìfura sí níṣe ni wọ́n sọ kalẹ̀ nínú kẹ̀kẹ́ ọ̀hún tó sì bí léèrè ibi tó ti rí àpò tí ń bẹ ní ọwọ́ rẹ̀ nígbà tí wọ́n tú àpò náà níṣe ni wọ́n bá oríṣiríṣi aṣọ bíi àǹkárá èyí tó jẹ́ olówó iyebíye tuntun nẹ́nẹ́ tí wọn kò tí ì rán nínú ètí wọn ní owó náà ó ní ó tó mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó àwọn aṣọ ọ̀hún
wọ́n ṣe ní àlàyé pé Abdullahi Garba kò rí ẹ̀rí máa jẹ́mi ìṣó kankan fi sílẹ̀ lórí ọ̀rọ̀ aṣọ náà nínú èyí tí wọ́n ti ṣe ìwádìí rẹ̀ tán sì rí dájú wípé níṣe ló jí aṣọ náà gbé ní ilé ẹnìkan lẹ́yìn ẹ̀yìn tí onítọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ tó ti lọ sí ilé ìjọsìn yún ṣọ́ọ̀ṣì rẹ̀. Nínú àlàyé tí wọ́n wá ṣe wọ́n ní aṣọ ọ̀hún ó ní òǹkà gbogbo ẹ̀ jẹ́ 23 tí iye owó rẹ̀ sì jẹ́ mílíọ̀nù kan náírà nínú èyí tí bàbá náà ti wà ní àtìmọ́lé wọn tó sì ní wọ́n ti ṣe ìwádìí ọ̀rọ̀ náà finifini wọ́n sì ti rí ẹni tó ní aṣọ ọ̀hún tí wọ́n pè wá sí àgọ́ àwọn agbófinró. Bẹ́ẹ̀ náà lè onítọ̀hún ṣe ní àlàyé wípé ẹ mọ̀ sí bàbá ọkọ mi lóòótọ́ àti lódodo ó ní àwọn ènìyàn kan oníṣẹ́ láabi náà wá fọ́ ilé òun tán kó ilé lọ lásìkò tó ń wà ní ilé ìjọsìn tá sì jí aṣọ tuntun olówó iyebíye èyí tí òǹkà rẹ̀ jẹ́ 60 ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú iṣẹ́ takuntakun àti akitiyan tẹ́ ẹ ṣe lórí bí wọ́n ṣe rí 23 gbà ní aṣọ ọ̀hún tí owó rẹ̀ jẹ́ mílíọ̀nù kan náírà. Ọdún yìí ló ń ṣe bẹ́ẹ̀ tó ń parí lọ yìí Èdùmàrè ọdún yìí ló ń ṣe bẹ́ẹ̀ tó ń parí lọ yìí Èdùmàrè máa fi ṣọ́ àti ààbò rẹ̀ kó máa fi ṣọ́ wa kó sì máa yọ wá kúrò nínú ewu gbogbo. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga méjì ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ Kogi. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abutaiwo Abimbola tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti ìpínlẹ̀ Kogi èyí tó wà ní ẹ̀ka ẹ̀kọ́ Science Laboratory and Technology ó ní ó ti ṣe bẹ́ẹ̀ pàdé ikú rẹ̀ lẹ́sẹ̀ ògbèjì báyìí látàrí bí ọkọ̀ tirẹ́là ńlá kan èyí tó ń lọ sí Àbújá láti agbègbè tápẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ ní olúlu ìpínlẹ̀ Kogi tí ń ṣe lọ́kọjà nínú èyí tí ó ti ṣe bẹ́ẹ̀ yalu kẹ̀kẹ́ mọ́rúwá tí àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n wà nínú rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ dẹ́mi àwọn akẹ́kọ̀ọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà légbodò nínú èyí tí àwọn míì tí wọ́n fi ara ṣèṣe yamayama nígbà tí wọ́n ṣe àyẹ̀wò káàdì ìdánimọ̀ akẹ́kọ̀ọ́ kejì tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ ti ìpínlẹ̀ Kogi èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Covenant Ọmọlọ́lá Isaac ó ní wọ́n pe orúkọ akẹ́kọ̀ọ́ kejì yìí tó náà ṣe bẹ́ẹ̀ rí ikú òjijì tó bá pàdé látàrí ìkọlù ọkọ̀ tirẹ́là ńlá náà dàsẹ̀ sí kẹ̀kẹ́ maruwa wàyó. Àwọn aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ gíga méjèèjì ó ní wọ́n ti fi òun náà léde lórí ìkọlù náà àti ìpapòdà àwọn akẹ́kọ̀ọ́ wọn nínú èyí tí wọ́n ti sọ ní àtàn ti gbà ní àdúrà wípé ó dùn àwọn jọjọ o ṣùgbọ́n kò sí tí àwọn fẹ́ ṣe lórí ìdájọ́ Elédùmarè tó sì gbà ládùúrà pé ọjọ́ yóò jìnnà síra. Bẹ́ẹ̀ náà báwọn ẹbí àti ọ̀rẹ́ tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ méjèèjì náà kẹ́dùn lórí ìpapòdà àwọn ènìyàn wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán ṣe aláìsí. Àfi kọ́lọ́run bá wa dáwọ́ aburú dúró. Tọkọtaya kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ jóná mọ́lé ní ìpínlẹ̀ Kano látàrí ìjàmbá iná èyí tó ṣẹlẹ̀ sí wọn ní agbègbè tí wọ́n pè ní Rangaza ìjọba ìbílẹ̀ Nkogogo ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé pẹ̀lú bí wọ́n ti sọ di mọ̀ wípé tọkọtaya kan tí wọ́n pe orúkọ wọn ní Muhammad Uba ẹni ọdún 67 àti Fatima Muhammed ẹni ọdún 52 náà ṣe bẹ́ẹ̀ jóná mọ́lé nínú àlàyé tí agbẹnusọ fún àjọ panápaná èyún Yusuf Abdullahi èyí tó ṣe ó ní ọjọ́ Ẹtì tí ń ṣe ọjọ́ Jímọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan bíi déédéé aago 2 òru ó kù ìṣẹ́jú 15 tí yóò lù ó ní àwọn gba ìpè náà pé ilé kan tó wà ní agbègbè tá a ti dárúkọ ṣáájú yìí ó ní ó ń jóná lọ́wọ́ táwọn sì pa kìtìmọ́lẹ̀ láti lọ ṣe àbẹ̀wò sí ilé náà kí wọ́n lè pa iná tí ń jó ní inú ilé ọ̀hún ṣùgbọ́n tá a sọ di mọ̀ wípé èéfín iná náà tó ń ruṣu ó ní ó ti bo àwọn tọkọtaya náà lójúmọ́lẹ̀ tí mo sì láǹfààní láti lè jáde kúrò ní inú náà tí iná náà fi ṣe bẹ́ẹ̀ tó fi gba ẹ̀mí ní ẹnu wọn. Tẹ́ ẹ bá sì gbàgbé ìjàmbá ìṣẹ̀lẹ̀ iná tó ń jó lọ́tún àti lósì òun láti mú wá láìkàkà ìmọye ìgbà lórí àwọn ìròyìn tá a ti mú wá yìí pẹ̀lú bí iná bó ṣe ń sọ̀sẹ́ ní àwọn ìpínlẹ̀ lórí ìrànràn nílẹ̀ tí ìkànnì àrólé bàbá 1010 TV2 tó ti ń rọ gbogbo wa wípé ẹja ya ikọ̀ ojú ni alákànfin sọ́rí ní àsìkò tá a wà yìí pẹ̀lú bí n tó wà lóde yìí bó ti jẹ́ àsìkò ọ̀gbẹlẹ̀ kí nǹkan kékeré má ti ṣẹlẹ̀ báyìí iná ti sọdọ̀rẹ̀ tí ó máa kọ lọ ẹja jìnnà sí iná mọ̀nàmọ́ná tó lè ṣe àkóbá fún ìjàmbá iná àbí iná àtọwọ́dá tàwarawa káya ikọ̀
ojú ni alákànfin sọrí ìkànnì ìgbàládùra fún wa wípé bí ọdún yìí bó ṣe ń parí lọ báyìí ẹ̀mí wa kò ní ṣe bẹ́ẹ̀ bá ọdún náà lọ láṣẹ lọ́wọ́ Elédùmarè. Nínú ìròyìn ti eré ìdárayá báyìí níṣẹ́ ni ẹni tó jẹ́ olórin tàkasúfèé tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Tiwa Savage òun náà ti fi ohùn léde lórí ìhà àti ojú tó kọ sí ìgbé ayé tọkọtaya. Nínú fọ́nrán kan èyí tí Tiwa Savage fi sójú òpó ayélujára rẹ̀ ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé láti ìgbà tó ń ti gbọ́njú tó sì ti ní ìgbésí ayé tọkọtaya òun kò tí ì ní ìrírí wípé kóun wà pẹ̀lú ọkùnrin kan láì ní í ṣe àbòsí àbí kó fi ọ̀bẹ ẹ̀yìn jẹ òun níṣu. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbé ayé tọkọtaya tó ń bẹ lóde báyìí níṣẹ́ ni oníkúlùkù wọn fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ara wọn níṣu nínú ètò ni kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ìdí abájọ sì rèé fún mi o tí mo fi dúró lórí ọwọ́ mi torí pé mi ì fẹ́ nǹkan èyí tó lè máa mú mi banújẹ́ nípa ìgbésí ayé mi. Tiwa Savage ló sọ èyí di mímọ̀ lójú òpó ayélujára rẹ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. A kí oníyan wípé ẹ ṣé ọlọ́kà iṣẹ́ ìtẹ́bà jẹ́ náà ẹ̀kú àìbínú pẹ̀lú ọbẹ̀ wa tá a gbé sí iwájú yín náà tẹ́ fi bá wa nu àwọn òkèlè náà. Ǹjẹ́ ká tó máa lọ ẹja yẹ kókó tá a mẹ́nubà wò lẹ́ẹ̀kan sí i. Àsọdìmọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà wà lára àwọn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ìgbéyàwó ọmọ igbákejì Senate President ilẹ̀ yìí ní mọ́sálásí ńlá lá Àbújá. Bákan náà la mú wá fún apẹ́ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti tẹ bàbá fèrèǹdì ọ̀kẹ́rẹ́ kan èyí tó jí ọ̀pọ̀lọpọ̀ aṣọ olówó iyebíye gbé ní ìpínlẹ̀ ọ̀hún. A mú wá fún wa wípé ìjàmbá ọkọ̀ ojú pópó ló ti ṣe bẹ́ẹ̀ rán akẹ́kọ̀ọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tán jẹ́ ti iléèwé gíga ní ìpínlẹ̀ Kogi lọ sí àjò àrèmábọ̀ báyìí. Níparí aṣọ di mímọ̀ wípé ìjàmbá iná ń ló ṣe bẹ́ẹ̀ jó tọkọtaya kan mọ́ inú ilé ní ìpínlẹ̀ Kano. Ní ti eré ìdárayá àní Tiwa Savage ló ti sọ ojú ìwòye sí tiẹ̀ àti ìdí abájọ tó fi dúró lórí ọwọ́ rẹ̀ láì ní adé orí kankan. Títí di ìgbà tá a tún padà fún wa ní ìròyìn míì orúkọ mi ò ní yípadà àyànfẹ́ Elédùmarè yín náà ni mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa jẹ́.